ṣé ẹ rí gébú tó pé kò bú mi rí mi mo mọ ibi tọ́rọ̀ yìí tó ń lọ ó ti bú mi rí ó lọ gbowó lọ́wọ́ abuké mo dẹ̀ ti sọ fún nígbà yẹn pé setup ni kò gbà tèmi. fún mi níbi yẹ o lè fún mi ní ìyá mo sọ fún nígbà yẹn pé wọ́n fẹ́ ṣọ́ ẹ mú ni. ẹ̀yin tèmi ẹ gbọ́ gbogbo nǹkan tí Lizzy sọ nípa Àgbàlá Gabriel. Ó ní òun yóò tú àṣírí Àgbàlá Gabriel. Ó tún sọ wípé bí Àgbàlá Gabriel ti bó òun rí kò sọ nínú ọ̀rọ̀ rẹ̀ yẹ ká gbádùn. mo sọ fún nígbà yẹn mo fẹ́ ṣọ́ ẹ mú ni. ẹ̀yin wọ bomb shot àwọn gèlè ń yà yín lẹ́nu ẹ̀yin wọ bomb shot mo ń gbọ́ yín. ṣe ibi station mi ṣe rí mọ́nà bẹ́ẹ̀ ṣe ń wo èmi yìí ọyàn mi tẹ̀ ń wo ẹ má wò ní wo ọyàn o ó ń dùn èmi yìí ọyàn mi èmi síìkì ni o wọ́n ní mo síìkì. kò yé mi bẹ̀ yẹn. kò lọ́jọ́ kejì ni mo ní kò sí wàhálà pé wọ́n ṣàní àwọn láìkì mi pé ṣé mi láìkì àwọn mú ní àmì láìkì ń gbó mo láìkì àzìránṣẹ́ Ọlọ́run pé bá ṣe máa ń rí ní òyìn wọn ni pé àwọn láìkì bí mo ṣe bí station mi ṣe rí mọ́nà bẹ́ẹ̀ ṣe ń wo èmi yìí ọyàn mi tẹ̀ ń wo ẹ má wò ní wo ọyàn o ó ń dùn èmi yìí ọyàn mi èmi síìkì ni o. ọyàn ń dùn yín lọ́wọ́ bomb shot ọyàn ń dùn ẹ̀yin wọ bomb shot lọ́wọ́ bomb shot ìpàdé Jésù ẹ̀sìmà tọ́yìn ò bá wá dùn yín kílẹ̀ bá wọ̀ yàtọ̀ sí bomb shot tẹ́ ẹ wọ̀ débẹ̀ ẹ fi bí àti ọyàn débẹ̀. ọyàn ń dùn ẹ̀yin ṣé ẹ kò sọ pé ọyàn ń dùn yín ni àbí òjíṣẹ́ Ọlọ́run ó ra ródóródóródóródó fà á pa section wo lẹ ti sọ fún wọn pọ́yàn ń dùn yín. ilẹ̀ bá débi ọlọ́yàn ṣé ohun tẹ́ ẹ sọ náà ni pé kò máa fún yín lọ́yàn ni ẹ̀yin ti wọ bomb shot section under subsection ilẹ̀ bá débi section ọyàn ṣé wọ́n ń wo ọyàn yẹn lọ́ọ̀kan ni wọ́n ṣe ń wò ó báyìí lọ́yàn yẹn bẹ̀rẹ̀ sí ní dùn yín àbí wọ́n ra ṣé wọ́n ṣe báyìí ni àbí wọ́n ṣe báyìí àbí wọ́n ṣe báyìí wọ́n wá fà á àbí òjíṣẹ́ Ọlọ́run palẹ̀ mọ́ iṣẹ́ Olúwa ó palẹ̀ mọ́ ẹ̀ báyìí ó korí bọ́ ó wá fẹnu sí. ṣé òjíṣẹ́ Ọlọ́run gbé yín sí fífa ọyàn ni ṣe gbé yín sí jẹ́ mọ̀ pé iṣẹ́ Olúwa náà ń ṣe àwọn ò mọ̀ wípé ahọ́n àti òkè ẹnu ni wọ́n fi mú ọyàn àwọn ò mọ̀ òjíṣẹ́ Ọlọ́run ò lè mọ̀ òjíṣẹ́ Ọlọ́run wọ́n bá fẹ́ mọyàn àgbàlagbà wọ́n ṣe máa ń ṣe rè
ẹ máa fold ahọ́n mọ́, ẹ máa gbé nípù yẹn sáàárín. Ṣé mọ̀ pé àdúgbò tí òjíṣẹ́ Ọlọ́run wà gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run, omi pure water náà ni. Òjíṣẹ́ Ọlọ́run wá sọ èèyàn di pure water, wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní fún wọn fún gidi. Junction wo lẹ dé tí ara fi yan yín, ṣọwọ́ náà fi fà á, àbí dókítà fi ahọ́n àti eyín ó fi kọlu iṣẹ́ yín? Ẹ̀yin náà ẹ máa gbọ́ ẹ ó bẹ́ẹ̀ jọ́ǹpù síbẹ̀, ẹ máa bọ̀, ẹ máa bọ̀. Mi ì blame yín o, èmi ò blame ẹ̀yin. Pásítọ̀ yìí ti ṣe èmi tẹ́lẹ̀, ó ṣe èmi, ẹ máa gbọ́, ẹ máa gbọ́. Ọjọ́ kejì ni àwọn oníkòsí wà lápé wọ́n ṣàní àwọn láìkì mi pé ṣé mi láìkì àwọn, mo ní àmì láìkì ń gbó, mo láìkì àzìránṣẹ́ Ọlọ́run pé bá ṣe máa ń rí ní òyìn wá ní pé àwọn láìkì bí mo ṣe bí station mi ṣe rí mọ́nà bẹ́ẹ̀ ṣe ń wo èmi yìí, ọyàn mi tẹ̀ ń wo, ẹ má wò níwò ọyàn o, ó ń dùn. Wọ́n kàn ń wo ọyàn yẹn lọ́ọ̀kan, wọn ò fètè sí rárá, wọn ò dẹ̀ fọwọ́ sí. Ṣé ẹni tọ́yàn bá ń dùn máa wọ bombshell? Ẹ̀yin tọ́yàn ń lò, àtìgbà wo lọ́yàn ti ń dùn yín? Éèjì wo lẹ wà tọ́yàn ti ń dùn yín? Kí ló hẹ́ndì, kí ló lídì sọ́yàn tó ń dùn? Wọ́n bèè lọ́wọ́ iṣẹ́ láìkì àwọn, ẹ̀yin náà ní ṣán láìkì yín. Wọ́n wá sọ pé ọyàn yín táwọn wò lọ́ọ̀kan yìí, ẹ̀yin wá ní ọyàn yẹn ń dùn ẹ̀yin. Ṣé látọ̀ọ̀kan tó ti ń wo ọyàn yẹn lọ́yàn yẹn ti ń dùn yín, àbí wọ́n fa kàn sí? Ẹja máa gbádùn. Èmi sick ni o, wọ́n ní mo sick yẹn, mo ní ìgbẹ́rù àìsàn wá nìyẹn, mo ní hormonal imbalance ni pé báyìí ṣàpọ̀ sọ fún màá ṣe bíṣọ̀ ṣàpé mi ṣáà ti rí owó. Hormonal imbalance, hormonal.